ó mà ṣe o ìjàmbá iná fi nǹkan ọ̀gbìn mílíọ̀nù lọ́nà àádọ́jọ náírà ṣòfò lọ́sùn. ìbànújẹ́ ní ìjàmbá iná kan tó ṣẹlẹ̀ lábúlé akérèdọ́lù nílùú ọ̀ṣun níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ọ̀ṣun jẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n débẹ̀. òdìdí éékà oko tó tó 70 ni iná náà ti ṣọṣẹ́. kódà gbúrúgbúrú ní gbogbo nǹkan oko bíi ọ̀pẹ epo àti ọ̀pẹ òyìnbó tó wà níbẹ̀ jóná mọ́lẹ̀ tí wọn kò sì rí nǹkan kan mú jáde níbẹ̀. gẹ́gẹ́ bí ẹni tó ní oko tí wọ́n ń pè ní Royal Farms náà ọ̀gbẹ́ni Rifus Jẹ́gẹ́dẹ́ ṣe ṣàlàyé, ó ní ọdún 2015 ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí oko ọ̀hún, àwọn òṣìṣẹ́ rẹ̀ sì tó 30 dáadáa. ó ní lójijì làwọn òṣìṣẹ́ gbọ́ pé iná ti ń jó láti abala ìsàlẹ̀ oko ọ̀hún. iná náà sì pọ̀ débi pé ó ṣòro láti pa títí tó fi jó gbogbo àwọn nǹkan ọ̀gbìn náà tán. Jẹ́gẹ́dẹ́, ẹni tó fẹ̀yìntì ní ẹ̀ka ìṣirò owó, sọ pé àjálù ńlá ní ìṣẹ̀lẹ̀ òjijì náà jẹ́ fún òun nítorí kì í ṣe ọ̀rọ̀ mílíọ̀nù lọ́nà àádọ́jọ náírà ní gbogbo nǹkan tí ìjàmbá iná náà bàjẹ́, yàtọ̀ sí owó epo dísù tí òun fi ń lo àwọn irinṣẹ́ níbẹ̀ nígbà gbogbo. ó ní lórí ilẹ̀ náà ó ń gbin ọ̀pẹ epo sórí éékà 50 nígbà tí òun sì lo éékà 6 fún ọ̀pẹ òyìnbó. bẹ́ẹ̀ lòun tún sin àwọn nǹkan ọ̀sìn bíi ẹlẹ́dẹ̀, ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbẹ̀. Jẹ́gẹ́dẹ́ sọ síwájú sí pé epo tó tó kẹ́ẹ̀gì lọ́nà 50 lòun máa ń tà lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí oko náà kí ìjàmbá náà yìí tó wáyé. èròǹgbà òun sì ni láti mú kí oúnjẹ pọ̀ yanturu nípínlẹ̀ Ọ̀ṣun. ìdí nìyí tóun fi kó gbogbo owó tí òun fi pamọ́ lẹ́nu iṣẹ́ lé orí oko dídá. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà da omi tútù sí òun lọ́kàn púpọ̀ nítorí bí àjálù náà ṣe pọ̀ tó kò sí ìjọba tàbí lájọ kankan tó dé ọ̀dọ̀ òun láti bá òun kẹ́dùn lórí ẹ̀. bàbá yìí ni òun ti fi ọlọ́pàá mú ọkùnrin kan tó ń jẹ́ Sunday tí àwọn fura sí lórí bí oko náà ṣe jóná nítorí gbogbo ìgbà ló máa ń yọ àwọn lẹ́nu lóko yẹn tó sì máa ń jalè níbẹ̀. ṣùgbọ́n àwọn ọlọ́pàá fi í sílẹ̀ lẹ́yìn tó sọ fún wọn pé ara òun kò yá rárá. Jẹ́gẹ́dẹ́ wá ké sí àwọn ìjọba ẹlẹ́kajẹ̀ka láti ṣètò ààbò fún àwọn àgbẹ̀ àti oko wọn. ó ní kò sí ọ̀dọ́ tó jẹ́ Yorùbá tó ń dáko mọ́ o. àwọn Haúsá àti àwọn ẹ̀yà míì lókù tí wọ́n ń wá dáko ní ilẹ̀ Ìjẹ̀ṣà, eléyìí tí kò sì bójúmu rárá. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.